àwọn ọkùnrin kan wà tí wọ́n bá jàjà lọ fún olóṣó ní 30k nǹkan tán fi gbà ní ara ìkílẹ̀ tó mọ́ ṣó ti ṣẹlẹ̀ rí torí àwọn ọkùnrin kan wà pé 30k mi iṣẹ́. ó tọ́ nìna báwo ni ọkùnrin ṣe máa fúnyàn ní owó ẹgbẹ́ tí ò ní ṣe dáadáa ṣé 30k náà wá easy ni. ẹ gbọ́ nǹkan tí mo ń sọ ṣe mo ní àwọn ọkùnrin kan wà wọ́n lè lo ẹ̀5 kílẹ̀ tó mọ́. no wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ̀mejì ni alẹ́ àti bóyá ọwọ́ ìdájú tó máa ti ń lọ ó dà. ok tí ẹni tó bá san 100k nǹkan. àtẹni tó san 100k o àtẹni tó san 30k ẹ̀ẹ̀mejì ni. ẹ̀tọ́ tó san 30k àtẹni tó san ẹ̀ẹ̀mejì ni. ẹ̀ẹ̀mejì ni àárọ̀ gbìyànjú bóyá tó bá wá alẹ́ àti that is daybreak àbí àwọn. ok 100k ni ẹni bá san 100k wọn lè ṣe mẹ́rin. kò possible náà ẹ̀ẹ̀mejì lólóṣù àárọ̀ àti alẹ́ ni. wọn ṣe jù yẹn lọ. ẹ̀ẹ̀mejì ni o. ok now àwọn ọkùnrin kan wà débi wípé wọn á ti mú jẹ̀díjẹ̀dí fúnra wọn kan tó lọ bó olóṣó wọn lè ṣe 5 kílẹ̀ tó. wọ́n máa fowó sí i náà tó bá yẹ pé bóyá 100k ni olóṣó yẹn sọ pé òun máa gbà o tó bá fẹ́ ṣe ẹ̀mẹ́ta àfà mi ò ṣe mọ́ ó dà ọkùnrin gan ló máa ní ó dà máa fowó sí i. ok bí èlò ó lè fi bíi 50k sí. tí ó lè ní pé kó jọ kó ó lè fi bíi 20k sí. àwa ṣe mẹ́rin. a ṣe é náà. now ṣó máa ń ṣẹlẹ̀ ńgbà mi débi pé ọkùnrin àti obìnrin máa wọnú yàrá àwọn ọkùnrin kan wà débi pé wàá ní owó iṣẹ́ kò ní lọ scot free wọ́n bóbìnrin yẹn sọ débi pé gbogbo abẹ́rẹ́ kò ní gbádùn tó ti ṣẹlẹ̀. ọkùnrin tó bá mature kì í wúrúwà báyìí. láwọn ọkùnrin kan wà tí ò mature ṣé báwọn ọkùnrin kan wà tó bàjẹ́ sá. ẹ mọ̀ pé àwọn ọkùnrin tó bá ti ń ṣerú nǹkan báyẹn ẹ mọ̀ pé obìnrin ládé lọ sóòtẹ́ pé ẹ ló kọ́ máa meet me wá bá mi lóòtẹ́ tẹ́ ẹ̀ tí ì sàn kó oye báyìí mo fẹ́ gbà. kò possible. no. ok tọkùnrin yẹn bá gbé wọnú yàrá tí wọn bá ṣe nǹkan kan tílẹ̀ fi mọ́ nǹkan. kò ń kó ṣe ni ó máa sanwó. no tó bá lẹ́yìn òun ò ṣe nǹkan kan kọ́ àwọn ọkùnrin mi máa ń dà sí rọ́ọ̀fù. kó tó láì báwo ni wàá ṣe pèèyàn pé kó kúrò ńlé pé bóyá kó wá sùn sóòtẹ́ báwo ni wàá fún lówó náà àkó possible. ok kó tó wá sóòtẹ́ àti fún lówó. ó máa fún lówó o. ok like price yàtọ̀. price yàtọ̀ o. ok ó ní 5,000 wà. láìṣẹ́ ni tí ìyá ń jẹ oṣù ní 5k. bí èlò ni price ti bẹ̀rẹ̀. ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ no at least láwọn tí wọ́n máa dájọ́ 100k bí èlò ni price wọn ti máa bẹ̀rẹ̀. like ẹni tó máa ń ẹ lè rí ẹni tó máa fún yín 50k ẹ lè rí ẹni tó máa fún yín 100k 200 ẹ mọ̀ dáadáa ẹ lè rí ẹni tó máa fún yín ní 30 ẹ mọ̀ tẹ́ni ẹ bá ṣe ṣe ló ṣe máa rí owó ṣá something like that. but téèyàn bá ti ń di customer nǹkan ọ̀fẹ́ máa wọ̀ ọ́. tó bá ti ń di customer tó bá ti di pé owó yẹn ti fẹ́ máa lọ sísàlẹ̀ ó máa yọ kúrò nínú game náà. no ẹ understand me bóyá let's take for example ẹnì kan ó gbé obìnrin kan ó tún di next month ó tún béèrè fún obìnrin yẹn ló tún wá ó tún yá ó tún béèrè fún tán ti ń ríra wọn fún bí wọ́n ti ń àjọṣepọ̀ bí ẹ̀mẹ́wàá tá a léraléra ṣé mo rò pé ìjọ kan máa wà tọkùnrin yorùbá lówó lọ tá a ṣe credit. kò sọ́fẹ̀ẹ́ o. ó yẹ kí gbèsè wà tí ó ṣe credit àyà kò sọ́fẹ̀ẹ́ tó bá délé ṣégi orí ẹ̀ ló fẹ́ lọ jẹ ni. ok now a jẹ́ wípé báwo ni kinní yẹn ṣe máa ń rọrùn fún obìnrin pẹ̀lú different ọkùnrin ṣé wọ́n fi rí gẹ́gẹ́ bí nǹkan ẹ̀gbin gbà. nǹkan ẹ̀gbin ni kò dáa but ọlá pé kò síṣẹ́ ń ta. òṣìṣẹ́ níta because ọkùnrin dúdú àwọn ọkùnrin kan tiẹ̀ wà tí ẹ bá rí ìhòòhò àwọn ọkùnrin mi kò jọ bí kúrú náà ti mú lábẹ́ ẹ ti máa rírú ẹ̀ rí dáadáa. èmi ò rí o. ẹ ti máa gbọ́ níṣẹ́. mo ti gbọ́ dáadáa. ẹni yẹn ó dẹ̀ ṣe 50k fún obìnrin. ebi ó ti gbé owó náà ṣé kúrú náà fẹ́ lẹ̀ mọ́ lára ni ṣebí tó bá dẹ̀ ṣe tán wọ́n máa lọ á lọ wẹ̀ á lọ dìtọ̀ ó dáa. but kò ní jẹ́ flesh to flesh. no kò possible. ṣé olóṣó lè ṣe flesh to flesh. kólóṣó tó lè ṣerú nǹkan báyìí bóyá wọ́n ti ń ó máa fi ẹ mọ kọ́ńtíwù náà ẹ mọ like àwọn òwú yẹn wọ́n máa fi sójú ara ni. ọkùnrin èdè nínú. báwo ló ṣe fẹ́ ṣó fẹ́ tẹ orí ẹ̀ sí kínní ni ẹ gbà mí báwo ló ṣe máa mọ̀. This is a secret that I don't even think about. kò lè mọ̀ náà.
a jẹ́ pé ibi tó pamọ́ wà lára obìnrin tó pọ̀. Kò tiẹ̀ lè mọ̀ níbo. Ẹ̀jẹ̀ yóò dẹ̀ ní wàtà. Níbo ni. Báwo ló ṣe máa yọkọ tí wọ́n. Tó bá ti ṣe kọ́ tó máa ṣe tọkùnrin bá ń wọṣọ lọ́wọ́ bóyá ó ń wọṣọ níta á ti yọ sínú toilet àti flush ẹ̀ á dẹ̀ tún change ara kò lè mọ̀ ná ẹ̀jẹ̀ azao láì ṣe pé ó ń bleed kò lè mọ̀ torí ẹ̀ náà fi ń sọ pé kò ń ṣe gbogbo obìnrin lèèyàn máa ń bá sùn. kì í ṣe gbogbo obìnrin lèèyàn máa ń bá sùn. Kì í ṣe gbogbo obìnrin àwọn obìnrin kan wà tí ò ṣe é bá sùn. Kò ń ṣe gbogbo obìnrin bí mo ṣe wà ń sìn níbi tí ara ń kan mí dé. kí ló ṣe yín kí ló máa ra kíkà wá. bí ti báwo. irú bí mo ṣe wà ń sìn nǹkan táwọn ọkùnrin ti ṣe fún mi. kí ló ṣe fún mi. níbi tí orí mi ti ẹ̀ ń gbóná dé báyìí bí pé kí Ọlọ́run fún mi ní àṣẹ kan ni. bí ti báwo. ọkùnrin àwọn ti burú jù. kí ló ṣe ẹ kàn ṣe no ṣé àmọ́ gbogbo nǹkan tá à ń ṣe yìí ẹ̀kọ́ la fẹ́ kọ́. ọkùnrin kí nìkan tọkùnrin ọkùnrin burú o tó bá ń ṣe rí ọkùnrin wọn máa ń láìkì ibi tó bá ti ń dùn ṣe rí tí ò bá dùn mọ́ wọn máa sá lọ báwọn ọkùnrin ṣe máa ń ṣe. obìnrin náà ńkọ́. èmi ò lè ṣe o bí mo ṣe wà báyìí tí àtúntò bóyá mò ń fẹ̀yàn sìn bóyá ó ń ṣe fún mi bóyá kò wá padà ni mo máa dúró náà torí màmá rò pé ìgbà tó ní ó ń ṣe fún mi mi lè torí pé bóyá kò ní kí n wá filẹ̀ so bí láìbù ṣe rí nìyẹn. ìgbà tó ní ó ń ṣe nígbà tí ò ní. no mi lè fi irú ọkùnrin yẹn kalẹ̀ no mi lè ṣerú nǹkan báyìí. no ok ẹ kì í dédé betray ọkùnrin anyhow. láíláí mi ò ń ṣe kò sí ọkùnrin tó máa ní pé mo date òun rí bóyá òun sọ pé bóyá òun regret no. kí ló dé tẹ̀ sọ bẹ́ẹ̀. because mi ò ní ẹ lára débi pé wàá sọ fún mi pé o regret. o lè date mi láyé kó ló regret. gbogbo nǹkan lè máa ṣe fún un. kò sí nǹkan tí mi ò ní ṣe fún o but ọjọ́ tó bá ti ṣe nǹkan tó bí mi inú. kí ni nǹkan tọkùnrin lè ṣe tó lè bí yín ni. kí ni nǹkan. nǹkan tí ọkùnrin tó lè ṣe tó lè bí mi inú ni pé kó máa parọ́ mi láì kí ọkùnrin máa parọ́ mi ò dẹ̀ láì pé tó bá yẹ pé ó ti níyàwó tẹ́lẹ̀. ó jẹ́ kẹ́ ẹ mọ̀. kí n mọ̀ pé mo ti níyàwó bọ́ o ti níyàwó tẹ́lẹ̀ o tún wá padà fẹ́ mi o tún wá pẹ̀lú bóyá o ti gbé ìyàwó bíi méjì sí ilé pé ẹ ti ń fẹ́ra yín ẹ tún wá lọ ní another girlfriend ẹ rí i pé irú nǹkan báyẹn ò dáa ó dáa náà wàláì mi láìkí irú nǹkan báyẹn kí ọkùnrin tiẹ̀ máa parọ́. ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá aláṣẹ ò kan yín. ara ń kan mí o. kí ló ń mára kan yín gan-an. ṣé gbogbo ọkùnrin lọ́sẹ̀ yín ni. ó yẹ gbogbo ọkùnrin ò ṣẹ̀ mí bọ èèyàn kan ló ṣẹ̀ mí tínú mi ò dẹ̀ yọ sí dìsín. kí ló ṣe. òun ni ẹni tí mo fẹ́ last. kí ló ṣe. kí ló ṣe. nǹkan tó ṣe fún mi ẹ wò. kí ló ṣe. nǹkan tó ṣe normal mo láìkẹ́ nìyẹn tó máa sọ fún mi pé èmi àti ẹnìyẹn gan máa jà bóyá àní padà fẹ́ra máa ní pé. tẹ́ bá wò dáadáa ọdún wo ni ẹ di obìnrin tán pátápátá tí ọkùnrin sọ yín di obìnrin báwo ni ìrìn àjò gbèsè ayé yín ṣe bẹ̀rẹ̀ ẹ kọ́kọ́ bá ń dárúkọ yín kẹ́ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà. orúkọ mi ni Kẹ́mi Simple. I'm from Ondo State. báwo ni ìtàn gbèsè ayé yín ṣe bẹ̀rẹ̀ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó ṣeé ṣe nínú àwọn ìbéèrè tí màá bí yín léèrè ó ṣeé ṣe kó mi jáde lójú yín wọ́n dẹ̀ ṣeé ṣe nígbà míì kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bí obìnrin bíi tiyín ká kẹ́kọ̀ọ́ látara yín tẹ́ bá wò dáadáa ẹlẹ́ẹ̀kú ní Nàìjíríà kí ló gbé yín kúrò Nàìjíríà. ìyá ni. bí báwo. bẹ́ẹ̀ mo ṣì ń gbé ní ọ̀dọ̀ dáàdì mi because dáàdì mi ìyàwó 5 ló ní so ó wá ń fi ìyà ń jẹ àwọn parents mi so àwa wá sí ọ̀rẹ́ ń bíbá yìí ìgbà tí mo wá rí ọ̀rẹ́ mi tí mò ń bá ṣeré wọ́n wá sọ fún mi pé ṣé mo máa travel mo wá ní pé mo máa travel ó ṣe mú mi lọ sí travel nìyẹn but traveling ò easy aṣá àfaradà títí Ọlọ́run fi ṣe yánu. orílẹ̀-èdè wo lẹ ló ń gbà lọ. mo lọ sí Africa Coast. Africa Coast kí lè ọ̀rẹ́ yín sọ pé fẹ́ lọ ṣe ń gbà yẹn. ẹ mọ̀ ṣe lórí ètò yìí túmọ̀ sí wípé gbogbo ìrírí ohun tójú bá rí láyé
ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ ẹnu kò gbọ́dọ̀ sọ kí ló lè fẹ́ lọ ṣe gbà yẹn. Iṣẹ́ oṣù la lọ ṣe. irú iṣẹ́ oṣù wo. àwọn tó ń ṣiṣẹ́ ní hòtẹ́ẹ̀lì tó ń ta àwọn tó ń ṣàvọ̀ ọtí. iṣẹ́ yìí là ń ṣe. ṣùgbọ́n gbàtẹ́ débẹ̀ ṣé iṣẹ́ yẹn gẹ́gẹ́ lẹ ṣe àbí olóṣó gangan ni. no iṣẹ́ yẹn ni mo ṣe o. ok gbàtẹ́ wá débẹ̀ kí ni ó wá rọrùn nínú iṣẹ́ yẹn. oríṣiríṣi ni a kò rọrùn ẹ mọ̀ ibi tí ìyá èèyàn àti bàbá èèyàn ò bá sí ẹ mọ̀ ó máa ń le díẹ̀. ọ̀dà ṣé ẹ ti marry. mi ì tí marry. kí ló dé. kò sí. ṣọkùnrin disappoint yín ni. mi ì tí marry mo dẹ̀ ti marry because ẹni tó wù mí láti fẹ́ pé kájọ fẹ́ra wa ìwà tó ń wù mí láìkẹ́. irú ìwà wo ló ń wù. ó máa ń nà yín. kò nà mí o. irú ìwà wo ló ń wù. àwọn èèyàn sọ ni wọ́n ní àwọn èèyàn ló sọ o mi ò rí lọ́wọ́ ẹ̀ o nǹkan táwọn èèyàn sọ ni o wọ́n ní bóyá bó ṣe máa ń ṣe fáwọn obìnrin nìyẹn. bíi ti báwo. bóyá ó lè fún èèyàn lóyún kó má padà fẹ́rù ẹ̀ nìyẹn. so kó má gbóyún. ó máa gbóyún o kò ń ṣe bóyá kò gbóyún o but tó bá ti fún èèyàn lóyún kò ní fẹ́ ẹ nìyẹn ó máa lọ sí another woman again. so torí ẹ̀ ni mo wá wò pé ibi tí mo ti jáde kò possible kí n tún lọ fẹ́ni tó yẹ pé ó ti níyàwó méjì àbí mẹ́ta torí ẹ̀ ló yẹ kí n ní mi ò ṣe kí everybody wà ní orí ọwọ́ ẹ̀. nígbà tó dẹnu kọ yín pò ń fẹ́ yín nígbà yẹn ẹ ti kọ́kọ́ ń fẹ́ra lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. àti kọ́kọ́ ń fẹ́ra àti ń fẹ́ra a fẹ́ like oṣù yìí ló pé on the 22 this month ló máa pọ́dún kan. ẹ fẹ́ra ṣùgbọ́n gbogbo gbà yẹn plan yín ni pé ẹ fẹ́ fẹ́. plan mi ni pé a fẹ́ fẹ́ra o. ṣùgbọ́n àwọn èèyàn tó confuse sáwọn èèyàn ṣé tẹ bá wọ̀rọ̀ yẹn ṣé wọ́n confuse yín ni àbí nǹkan tí ń ṣẹlẹ̀ sọ́kùnrin yẹn. àwọn èèyàn ò confuse mi ẹ mọ̀ pé everyday náà lèèyàn máa ń gbọ́n sí kò sí anybody tó sọ pé kí n ṣe nǹkan báyìí nǹkan tó wà lọ́kàn mi ni mo ṣe. ok ẹ wá sọ fún pé ẹ fẹ́ mọ́ kí ló wá sọ. ó dùn ẹ mọ̀ because bọ̀bọ́ yẹn náà kì í ṣe èèyàn bẹ́ẹ̀ bọ́ ọlá pé bó ṣe máa ń fáwọn obìnrin lóyún kiri yẹn tó yẹ pé ó máa fáwọn obìnrin lóyún bíi méjì mẹ́ta àbí torí ẹ̀ mo fi jòkó pé ẹ mọ̀ ibi tí mo dẹ̀ ti jáde lélẹ̀ mi fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí mi. ibi olórogún lẹ ti jáde. yes. ṣùgbọ́n tẹ bá wò ṣó ni first ta ló dis virgin yìí. báwo ni virginity ṣe ṣẹlẹ̀ torí táwọn obìnrin mi bá fẹ́ sọ wà ní virginity yẹn àwọn ò tiẹ̀ mọ̀ bó ṣe ṣẹlẹ̀ èmi lè sọ pé nígbà tó ń wá secondary school ni èmi lè sọ pé ọkàn ṣẹlẹ̀ pé bóyá láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀ ta ló dis virgin yìí ta ló sọ yín dóbìnrin. ẹni tí mo bímọ fún ló dis virgin mi. kí ló tẹ̀ fi wá fẹ́ra mọ́. mọ́ èmi ò fọwọ́ sí mọ́ èmi ò láìkẹ́. kí ló dé. torí ó máa ń parọ́. ṣé àwọn ọkùnrin ṣé bí obìnrin náà máa ń parọ́. mímí ẹ mọ̀ ó lè wà ní Èkó ńsìn kó lóun wà lọ́yọ̀ọ́ ẹ mọ̀ irú ọkùnrin yẹn ò dẹ̀ dá mímí ti sọ fún mi tẹ́lẹ̀ pé àmì ò gbọ́dọ̀ fẹ́ irú ẹni mo á wò pé bóyá torí pé bóyá mímí ò bóyá wọn ò láìkẹ́ mo wá ní mo ṣáà máa fẹ́ ìgbà tó ṣàyà mo padà lóyún fún mo bímọ ọmọ yẹn ṣáà late àwa padà fẹ́ra bọ̀ òun ló dis virgin mi. ok but ìgbà tẹ́ padà fẹ́ra yẹn ṣe é ṣe máa ń ríra. ríra láti bíi 10 years ríra ìgbà tó wá di bíi 1 month báyìí àbọ̀ wá tí ń. ẹ ti ń padà ẹ ti ń fẹ́ra yín padà. fẹ́ra òbò àti ń sọ̀rọ̀ ṣé ẹ ti jọ ríra sójú. èmi ò rí kò rí mi ò bọ̀ a máa ń sọ̀rọ̀ ní fídíò kọ̀. bọ̀ nínú ìgbàgbọ́ yín ó ṣeé ṣe tó bá rí yín kí ìbálòpọ̀ sí wáyé kí lẹ fi ojú tó bá ti mọ ní rí ẹ parí òwe yẹn kò ní sọ pé òun ọmọ yẹn mọ ṣó ṣeé ṣe kí ìbálòpọ̀ sì tó wáyé. ẹni tó wù mí kí n fẹ́ nìyẹn bọ̀ ọlá pé mẹ́mi ò fọwọ́ sí. ṣùgbọ́n ọkùnrin yẹn ẹ ń sọ̀rọ̀. a máa ń sọ̀rọ̀. but ẹ ń sọ̀rọ̀ wọnú love. ó lóun máa fẹ́ mi bọ̀ mo wá ń rò pé ẹni tẹ́ pé mo ti fi kalẹ̀ láti bíi 10 years ago. 10 years ṣé ó possible kí n padà lọ fẹ́ rú ẹ nìyẹn. bọ̀ nínú òwòye yín ẹ̀yin fẹ́ràn rẹ̀. mo ní pé ẹni tó wù mí kí n fẹ́ nìyẹn bọ̀ mọ́ èmi ò fọwọ́ sí nǹkan tí mẹ́mi bá dẹ̀ ti fọwọ́ sí mi ò lè ṣe. ṣé mọ́mí yẹn ń kọ́ gbọ́dọ̀ wá.
wọ́n wà lọ́rẹ̀. wọ́n sì wà láyé. wọ́n wà láyé. wọ́n wà láyé ṣùgbọ́n nígbà tẹ́ sọ fún mọ́mí kí mọ́mí yín sọ. mọ́ èmi ò fọwọ́ sí ó ti wọn ò fọwọ́ sí even wọn mọ̀ pa à ń sọ̀rọ̀. bọ́n ń sìn báyìí lórí ètò yín tí mo wò because mímọ̀ yín sí Kẹ́mi Simple lórí TikTok inú mi dẹ̀ dùn lórí ètò yín tí mo wò ẹ̀ ń sọ̀rọ̀ nípa olóṣó mo mọ̀ pé ẹlẹ́ẹ̀já lọ pàdé bẹ̀ ni ẹlẹ́ máa ń ṣeré pa kí ni wọ́n ń pè lólóṣó. torí gbogbo àwọn èèyàn pátápátá máa wọ people will be looking at us and they will love the program everybody will love the program kí ni wọ́n ń pè lólóṣó. èmi wò pé bóyá tí ọkùnrin bá ti fúnyàn ní owó tó dẹ̀ ti báyàn sùn àbí olóṣó nìyẹn. olóṣó nìyẹn ok tá a bá wò dáadáa olóṣó ṣé gbogbo obìnrin lolóṣó torí tẹ bá bèèrè lọ́wọ́ ẹlòmíì àmọ́ jẹ́ kó máa yẹ kó olóṣó gbogbo wa mo fẹ́ kẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ pọ̀ lẹ́nu yín tẹ́ fẹ́ sọ. obìnrin òkè gbogbo àwọn obìnrin òun ṣe olóṣó bọ̀ ọ́ lápé nǹkan táwọn ọkùnrin ṣe fún obìnrin torí ẹ̀ náà fi ń ṣe olóṣó. bíi ti báwo. because báwo ni obìnrin ṣe máa fẹ́ ọkùnrin àti kó yọ owó síta ó máa lera but ẹ mọ̀ tó bá kúkú lọ ṣe tó gba owó ẹ̀ ó máa ra nǹkan tó hùn so àwọn ọkùnrin báyìí wọn ò ready láti sọ pé bóyá kán tiẹ̀ fún obìnrin lówó and it's no good kò dáa. ẹ farabalẹ̀ o Kẹ́mi Simple ẹ má da ọ̀rọ̀ yìí rú o now ṣé tọkùnrin bá fún obìnrin ṣé ọwọ́ obìnrin gé láti ṣiṣẹ́ ni. ṣé ẹ̀tọ́ obìnrin ni láti máa gbowó lọ́wọ́ ọkùnrin ṣọ́wọ́ ọwọ́ tàwọn obìnrin gé láti ṣiṣẹ́. mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ ni. ọwọ́ obìnrin ò gé bọ̀ báwo ni ọkùnrin ṣe máa fẹ́ obìnrin tí ò ní máa fún un lówó tí ò ní máa tọ́jú ẹ̀ kó dáa. ọ̀rọ̀ yìí ti yé mi pé kò ìtàn bá ń fẹ́ra wọn tí wọ́n bá dé ti ara wọn ó yẹ kó lè máa fún ní nǹkan. báwo lobìnrin ṣe máa fẹ́ ọkùnrin máa fẹ́ obìnrin kò ní lè ra bóyá o cream lélẹ́yìí o bóyá lọ ṣe irun ẹ o àmúraṣọ yìí fún ẹ o kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ẹ mọ̀ normal tí ọkùnrin bá ń tọ́jú obìnrin everybody ló ní spirit. Okay. Like bí mo ṣe wà ń sìn kí n fi sọ pé azumi bí mo ṣe wà ń sìn tí ọkùnrin bá ń fẹ́ mi tó bá ń tọ́jú mi mo lè jí láago kan òru kí n ṣàdúrà fún but tí o ò bá tọ́jú mi òkú lẹlẹ́jà ń ta o. ṣé o ti ṣẹlẹ̀ rí. yes ṣé o ti ṣẹlẹ̀ rí débi wípé ẹ déètì ọkùnrin tí ò tọ́jú mi. tí máa sọ fún yín pé látìgbà tí ìyá mi àti bàbá mi ti bí mi ì mọ̀ o ọkùnrin ò fún mi ní bóyá 500k rí. bí ti báwo. ẹ mọ̀ pé. bí ti báwo. èmi ò ní orí ọkùnrin òun fẹ́ mi ló èmi ń ṣiṣẹ́ ni o èmi ò. ṣùgbọ́n tẹ báwo dáadáa ọkùnrin ti fún ilé tó èlò rí. ọkùnrin tí mo fẹ́ tí mo mọ̀ pé ó fún mi ní owó òun ni ẹni tí mo ní pé ó máa ń fúnyàn lóyún òun ni 200,000. 200k ó ti fún yín rí. ó ti fún mi ọjọ́ tó fún mi ní 200,000 ọjọ́ kẹrin ló yá 250 lọ́wọ́ mi. no má má fi kan gbà kan lọ́wọ́ mi èyí mo bẹ̀ ẹ́ o that is a very big trade and barter. yes so ẹ wo àfikọ́ ló ń ṣàánú. ok ó fún yín ní 200,000. ó dẹ̀ tún sọ pé ẹ mọ̀ ọ̀rọ̀ ìyàwó mi ò lè sáré ṣe pín báyìí fún mi èmi dẹ̀ lè mú lójú àánú gan. ẹ bá tún fún 250 so ta ló wá gain. òun ló gain. ṣó dówó yẹn padà. kò dówó padà o. ẹ dúró ẹ̀yin lẹ lose now. yes na kò dówó padà torí ẹ̀ ló yẹ kí n wà lórí ọwọ́ mi. ok kí ni nǹkan tọkùnrin lè ṣe tó jẹ́ pé tọkùnrin bá ṣe fún inú yín máa dùn. mo fẹ́ kọ́pọ̀lọpọ̀ obìnrin àtọkùnrin kọ́ kẹ́kọ̀ọ́ látara yìí. like bí mo ṣe wà ń sìn ẹ mọ̀ pé mo ti sọ síwájú pé everybody ló ní spirit tó ń tẹ̀lé like mo ṣe wà mo máa ń láì pé kí ọkùnrin máa tọ́jú mi. bí irú tọ́jú. bí pé like kó tú ẹlẹ́dàá mi ṣe like kó ṣerun fún mi kó lọ sí like bóyá tó bá jáde torí nǹkan tí mo like tó rà fún mi ẹ mọ̀ tó bá ń dùn mí nínú èmi náà mo lè ṣàdúrà fún àti bẹ́ẹ̀ lọ́lọ́run lè ẹ mọ̀ kò sí kọ́tọ́ lọ́run lè ṣe látara obìnrin. ṣé bẹ́ẹ̀ tẹ́ bá wò dáadáa ṣé ẹ ti fẹ́ àwọn big man dáadáa ẹ ti date àwọn big man.
tó jẹ́ wípé wọ́n dẹ̀ ṣe dáadáa. èmi ò date anybody tó ṣe dáadáa o. irú orí wo lórí yín. èmi ò mọ èmi ò date ẹni tí mo mọ̀ pé mo date tó ṣe dáadáa òun ni ẹni tí mo ti kọ́kọ́ sọ síwájú yẹn tí mo rí pé ìyẹn ṣe dáadáa tí. ó try because ìgbà tí mo sick ń gbà yẹn ó dúró tì mí. ṣùgbọ́n tẹ bá wò dáadáa kí ni wọ́n mú káwọn obìnrin oṣooṣù yàtọ̀ sí pé ọkùnrin ṣé mo lè sọ pé family background tó kù. kò sí ẹni tó hùn kó máa ṣe olóṣó because kò sí obìnrin tó lè jáde síta pé olóṣó ni mò ń ṣe it's not possible. ẹ mọ̀ pé ibi tí everybody ti jáde like alówó jura lọ ìyá dẹ̀ jẹ́ wá jura lọ àwọn obìnrin tó dẹ̀ ń ṣe olóṣó yẹn náà mi ò blame wọn because kò sí normal kò sí iṣẹ́ ń tà ń sìn school gan ẹlòmíì gan lọ school gan èló náà ń san so tó máa kú ṣe olóṣó ń sìn láàrin wọn yẹ wọn máa ṣí shop so everybody dẹ̀ ń ṣe kó. ẹ jẹ́ ká wo kinní kan ṣé mo káwọn olóṣó náà tó máa ń dájọ́. olóṣó máa ń dájọ́ o. bíi ti báwo because yes mo rí ẹgbẹ́ wọn àwọn olóṣó kan ń dá 50k lọ́sẹ̀. dáadáa if gan olóṣó gan láàrin a week gan wọ́n máa ń dá 100k. 100k láàrin a week. yes. báwo ló ṣe ro 100k. ajẹ́ pé àǹtí ajẹ́ pé 100k. bọ̀ tẹ́ bá wò dáadáa ṣódà kóríṣiríṣi ọkùnrin máa gorí obìnrin. kò dáa kí oríṣiríṣi ọkùnrin máa gun orí obìnrin but nígbà tí kò bá ṣiṣẹ́ ṣé wọ́n ní ṣe ṣebí kan téèyàn bá nílé èèyàn máa fi wá nǹkan téèyàn need. nǹkan téèyàn bá ní yóò fi wá nǹkan téèyàn need. ok mo gbọ́ yín. ọkùnrin wo lèèyàn máa pè é sí pé èlò àmúdè fẹ́ lọ sí ọjà mo nídìí 500k bóyá ẹni tó bóyá ọmọ ti pa yín papọ̀ because kó tó lè rí ọkùnrin tó máa fúnyàn ní owó ní ayé ìsìn ó máa hard ó máa le gan ó máa le o ó máa le gan. bọ̀ kínní kan máa ń surprise mi tí òkè yé mi gbà mí tí ọkùnrin bá tẹ̀lé obìnrin lọ sí hòtẹ́ẹ̀ because mo mọ̀ pé all this thing kò kí ń ṣẹlẹ̀ nílé obìnrin kó gbé ọkùnrin lọ sílé kò kí ń sábà ṣẹlẹ̀. kò dáa o tó bá sùn tí ò bá jí ńkọ́. ṣé tọkùnrin bá sùn tí ò bá jí. ó gbà obìnrin ok a jẹ́ pé bọ́kùnrin ṣe máa ń rò náà lóbìnrin náà ṣe máa ń rò. ṣé ó possible kó sùn. ta ló mọjọ́ ọkú ó possible kó sùn kó má jí o kó gbàbẹ̀ lọ o. ok tó bá gbọ́dọ̀ sùn lóòótọ́ nǹkan kí ni ẹ. na hòtẹ́ẹ̀ ṣé hòtẹ́ẹ̀ àwọn ti mọ̀ pé hòtẹ́ẹ̀ ló kú sí náà. obìnrin máa gbé bọ́ọ̀dì ẹ̀. ìdájí. so ó máa gbé bọ́ọ̀dì ní ìdájí. bẹ́ẹ̀ náà. ok but tó bá jẹ́ lé ẹ̀ á difficult. ó máa le o. ok now ọkùnrin gbé obìnrin lọ sóòtẹ́ wọ́n lọ lodge wọ́n sùn táìmù tán sùn yẹn báwo ni ìbálòpọ̀ ṣe máa ń wáyé ṣé wọ́n kàn dẹ́gbẹ́ ṣé wọ́n máa toast ara wọn lórí bẹ́ẹ̀dì náà ni. kò nídìí pé bóyá wọ́n ń toast ara wọn kán tó sọ pé wọ́n máa gba hòtẹ́ẹ̀ kán tó lọ sóòtẹ́ wọ́n á ti sọ̀rọ̀ owó náà. wọ́n ti máa sọ látòrí fún wa mo fẹ́ fún ẹ lóye báyìí kò gbà o kò dìjà o tó bá dẹ̀ gbà kọkùnrin náà tó lọ lọ́ọ̀jù wọ́n ti mọ̀ pé iná wọ́n ti kíní yẹn ti wọ̀ nìyẹn so kò possible kí obìnrin jáde lọ sóòtẹ́ pé ẹ ló kọ́ máa meet me wá bá mi lóòtẹ́ tẹ́ ẹ̀ tí ì sàn kó oye báyìí mo fẹ́ gbà. kò possible. no. ok tọkùnrin yẹn bá gbé wọnú yàrá tí wọn bá ṣe nǹkan kan tílẹ̀ fi mọ́ nǹkan. kò ń kó ṣe ni ó máa sanwó. no tó bá lẹ́yìn òun ò ṣe nǹkan kan kọ́ àwọn ọkùnrin mi máa ń dà sí rọ́ọ̀fù. kó tó láì báwo ni wàá ṣe pèèyàn pé kó kúrò ńlé pé bóyá kó wá sùn sóòtẹ́ báwo ni wàá fún lówó náà àkó possible. ok kó tó wá sóòtẹ́ àti fún lówó. ó máa fún lówó o. ok like price yàtọ̀. price yàtọ̀ o. ok ó ní 5,000 wà. láìṣẹ́ ni tí ìyá ń jẹ oṣù ní 5k. bí èlò ni price ti bẹ̀rẹ̀. ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ no at least ní àwọn tí wọ́n máa dájọ́ 100k bí èlò ni price wọn ti bẹ̀rẹ̀. like ẹni tó máa ń ẹ lè rí ẹni tó máa fún yín 50k ẹ lè rí ẹni tó máa fún yín 100k 200 ẹ mọ̀ dáadáa ẹ lè rí ẹni tó máa fún yín ní 30 ẹ mọ̀ tẹ́ni ẹ bá ṣe ló ṣe máa rí owó ṣá something like that. but téèyàn bá ti ń di customer nǹkan.
ọ̀fẹ́ máa wọ̀ ọ́. tó bá ti ń di customer tó bá ti di pé owó yẹn ti fẹ́ máa lọ sísàlẹ̀ ó máa yọ kúrò nínú game náà. no understand me bóyá let's take for example ẹnì kan ó gbé obìnrin kan ó tún di next month ó tún béèrè fún obìnrin yẹn ló tún wá ó tún yá ó tún béèrè fún tán ti ń ríra wọn fún bí wọ́n ti ń àjọṣepọ̀ bí ẹ̀mẹ́wàá tá a léraléra ṣe mo rò pé ìjọ kan máa wà tọkùnrin yorùbá lówó lọ tá a ṣe credit. kò sọ́fẹ̀ẹ́ o ó yẹ kí gbèsè wà tí ó ṣe credit àyà kò sọ́fẹ̀ẹ́ tó bá délé ṣégi orí ẹ̀ ló fẹ́ lọ jẹ ni. ok now a jẹ́ wípé báwo ni kíní yẹn ṣe máa ń rọrùn fún obìnrin pẹ̀lú different ọkùnrin ṣé wọn kò rí gẹ́gẹ́ bí nǹkan ẹ̀gbin gbà mí. nǹkan ẹ̀gbin ni kò dáa but ọlá pé kò síṣẹ́ ń ta. òṣìṣẹ́ níta because ọkùnrin dúdú àwọn ọkùnrin kan tiẹ̀ wà tí ẹ bá rí ìhòòhò àwọn ọkùnrin mi kò jọ bí kúrú náà ti mú lábẹ́ ẹ ti máa rí inú ẹ̀ rí dáadáa. èmi ò rí o. ẹ ti máa gbọ́ níṣẹ́. mo ti gbọ́ dáadáa. ẹni yẹn ó dẹ̀ sẹ́ 50k fún obìnrin. ebi ó ti gbé owó náà ṣé kúrú náà fẹ́ lẹ̀ mọ́ lára ni ṣèbí tó bá dẹ̀ ṣe tán wọ́n máa lọ á lọ wẹ̀ á lọ dìtọ̀ ó dáa. but kò ní jẹ́ flesh to flesh. no kò possible. ṣé olóṣó lè ṣe flesh to flesh. kólóṣó tó lè ṣerú nǹkan báyìí bóyá wọ́n ti ń date ẹ mọ̀ pé olóṣó náà máa ń date lókì náà. ok bíi ti báwo lókì bíi ti báwo. like bóyá tí ọkùnrin bá gbé obìnrin tí ò bá lo condom wọ́n ti ń ẹ mọ̀ kò possible pé bóyá kí ọkùnrin dádé gbéyàn sí kó ló fẹ́ do lára lásán kó má yẹ pé bóyá nǹkan ti wà láàrin yín tẹ́lẹ̀ kò possible. ok but ẹ má bínú ká mọ̀ pààrọ̀ condom kò dùn tó flesh to flesh. kò dùn o. èwo ló dojú. ara lásán. flesh to flesh ló dùn ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. ìgbà tí mi yọ mékèké. but àwọn kan just for protection ni ìyẹn kan wà. nà ó ní condom. ok ṣé obìnrin yẹn ló máa fún ní condom. obìnrin ni báwo ni wàá ṣe máa bọ̀ níbi iṣẹ́ tó ní mú condom dání. báwo ni ó ṣe máa bọ̀ níbi iṣẹ́ tí ò ní mú condom lọ́wọ́. nà irinṣẹ́ ẹ̀ nìyà. because nkíní kan surprise me ṣé tẹ bá ró lóṣó ní gbòòrò ẹ̀dá mu. bó lẹ ṣe máa. ìyàwó ra wo bá ní sọ. no ṣé àwọn pé mo fẹ́ sọ̀rọ̀ yìí àwọn kan nínú ilé ni wọ́n wà very silent wọ́n máa gbẹ́tò yìí inú wọn máa dùn gan. báwo ni olóṣó máa ṣe ríra tó ní mọ́ra ṣé kò possible náà ṣé o lè mọ lè ní. tẹ bá travel lọ sí bí Ìbàdàn tẹ bá lóṣù ẹ madam. why not. bí báwo. ẹ mọ̀ pé àwa obìnrin kò sí tó bá rí ẹni ń ṣe iṣẹ́ báyìí kò sí wọ́n máa mọ̀ ní ṣá kò sí bó ṣe lè decent wọ́n mọ̀ kíni wọ́n máa mọ̀ o. but ṣolóṣó. if kò ṣolóṣó rí gan kó má tún ṣe mọ́ gan they will still know. báwo náà ṣe mọ̀. báwo náà ṣe ní láì ṣe pé wọ́n máa mọ̀ náà. ṣé a jẹ́ pé ṣolóṣó ní class lẹ́sọ̀. olóṣó ní class kò ń ṣe gbogbo ejò ní jíjẹ o. bíi ti báwo. ṣáwọn ọkùnrin kan irú ọkùnrin wo lẹ́yìn láìkì tí kápẹ́ tiẹ̀ irú ọkùnrin wo lẹ́yìn láìkì. iṣẹ́ ọkùnrin tí mo láìkì. ọkùnrin tó kúrú. èmi ò lẹ́ẹ̀kan kùnrin tó kúrú òbí lẹ́ẹ̀kan kùnrin tó bá sanra díẹ̀ ṣá tó dúdú tó tún ní bs. ẹ tọrọ yẹn sọ. ẹ láìkì ọkùnrin tó bá dúdú tó tún sanra díẹ̀ tó tún ní ìrọ̀gbọ̀n ṣá. tó ní ìrọ̀gbọ̀n ṣá ok ẹ láìkì ẹ why. nǹkan tí mo láìkì ni mi dé láìkì ọkùnrin tó bá pupa. kí ló dé. mi ò láìkì ẹ ni. ok n ṣe spec yín ọkùnrin tó bá pupa. mi láìkì ọkùnrin tó bá dúdú. ok tọ́lọ̀ bá fún lórí ọ̀fẹ́ tẹ bá rọkùnrin tó dúdú tí ò ní tibítibí ńkọ́. èmi ò lè fẹ́ ẹni tí ò ní tibítibí. kí ló dé. ẹ gbà mí. ṣó ti ṣẹlẹ̀ rí ṣé ti bá rú ẹ̀ pàdé rí. ṣé ti bá rú ẹ̀ pàdé rí. ṣé ọkùnrin tí. tí kò ní nǹkan ọmọkùnrin tó gbéra dáadáa. èmi ò mọ̀. no ṣé o ti ṣẹlẹ̀ rí. láìkí báwo ni ọkùnrin ò ṣe ní ṣe dáadáa ó máa lọ tànà. ẹ mọ̀ pé iṣẹ́ rí nǹkan kan tí ò yí ẹlòmíì ẹ mọ̀ obìnrin máa ń láì pé kí ọkùnrin ṣe wọ́n dáadáa gbogbo ìgbà míì gan gbogbo nǹkan kì í ṣòwò. bíi ti báwo.
gbogbo kan ń ṣòwò náà báwo ni ẹ ṣe máa fẹ́yàn tí ẹ ní ṣe ọkùnrin ò ní ṣèyàn dáadáa ṣé ó fẹ́ kíyàn lọ máa wò ta ni. ṣèyàn dáadáa bíi ti báwo. ṣèyàn dáadáa bíi ti báwo torí kò yé mi ṣèyàn dáadáa bíi ti báwo. ẹ wo. ṣé mọ̀ pé number one ṣe rí ètò yìí ó wà fún àwọn tó bá mature it's not for àwọn ọmọ kéékèèké and àwọn ọmọ tó ẹ̀ṣẹ̀ ń grow bọ̀ nsìn mo notice pé àwọn obìnrin ọmọ kéékèèké ẹ máa rọ́mọ mi gbogbo ọmọ àyẹ ojú bíi pain kékeré báyìí lọ òun náà ó ti máa date yóò ti máa lẹ́yìn tó ń date òun náà ti máa lọ sí yóò ti máa wá àwọn ẹran rẹ̀ kiri mo ti ẹ̀tún gbọ́ gan wọ́n ní àwọn hòtẹ́ẹ̀lì gbà mí àwọn tó wà ní reception wọ́n máa ń ní phone number àwọn olóṣù lọ́wọ́ ṣé kò tọ́ ni. ìyẹn ti wà láti gbà wo ó ti pẹ́ tó ti wà. wọ́n control ni. kò nídìí pé bóyá wọ́n control tán bá bóyá tí ọkùnrin bá lọ sí hòtẹ́ẹ̀ báyìí bóyá ó jẹ́ àlejò tí ò lọ bẹ̀rẹ̀ tó bá ní àwọn dẹ̀ ní ìdánmọ̀ mánéjà bíbẹ̀ yẹn ó yá wá wọrí fún tó bá dẹ̀ ti wọrí fún àbí tí ò bá wọrí fún àwọn picture wọn máa kó síta tó máa ti kó àwọn picture síta àmúdẹ̀ láìkẹ́ ni ó dẹ̀ máa pè wá wọ́n dẹ̀ máa sọ owó wọ́n wọlé wọ́n ṣe kan tán máa ṣe. okay now tán bá wọlé yẹn ń sìn kò nídìí pé wọ́n ẹ̀ṣẹ̀ negotiate. kò nídìí wọ́n ti sọ lórí fún olóṣò jẹ́ pé kinní náà nígbà tí kò ṣe pé olè òun ṣe bàbàrà náà kọ́ ló ń ṣàánú yàn. okay now ẹ má bínú tó bá ti jọ sọ lórí fóònù tó bá ti dénú ilé. ọmọ ìjìjọ máa bọ́ṣọ náà ni. wọ́n bọ́ tó bá yẹ pé wọ́n fẹ́ jọ sùn ni àwọn kò ní pé wọ́n rush náà wọ́n máa wẹ̀ wọ́n á jọ ṣeré. ok now àwọn ọkùnrin kan wà ẹ̀yin ọkùnrin mú kí yín o those boys àwọn ọkùnrin kan wà tí wọ́n bá jàjà lọ fún olóṣó ní 30k nǹkan tán fi gbà ní ara ẹ̀ kílẹ̀ tó mọ́ ṣó ti ṣẹlẹ̀ rí torí àwọn ọkùnrin kan wà pé 30k mi iṣẹ́. ó tọ́ nìyà báwo ni ọkùnrin ṣe máa fún yàn ní owó ẹgbẹ́ tí ò ní ṣe dáadáa ṣé 30k náà wá easy ni. ẹ gbọ́ nǹkan tí mò ń sọ ṣe mo ní àwọn ọkùnrin kan wà wọ́n lè lo ẹ̀5 kílẹ̀ tó mọ́. no wọ́n ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ̀mejì ni alẹ́ àti bóyá ọwọ́ ìdájú tó máa ti ń lọ ó dà. ok tí ẹni tó bá san 100k nǹkan. àtẹni tó san 100k o àtẹni tó san 30k ẹ̀ẹ̀mejì ni. ẹ̀tọ́ tó san 30k àtẹni tó san ẹ̀ẹ̀mejì ni. ẹ̀ẹ̀mejì ni àárọ̀ gbìyànjú bóyá tó bá wá alẹ́ àti that is daybreak àbí àwọn. ok 100k ni ẹni bá san 100k wọn lè ṣe mẹ́rin. kò possible náà ẹ̀ẹ̀mejì lólóṣù àárọ̀ àti alẹ́ ni. wọ́n ṣe jù yẹn lọ. ẹ̀ẹ̀mejì ni o. ok now àwọn ọkùnrin kan wà débi wípé wọ́n á ti mú jẹ̀díjẹ̀dí fúnra wọn kan tó lọ bó lóṣù wọ́n lè ṣe 5 kílẹ̀ tó. wọ́n máa fowó sí i náà tó bá yẹ pé bóyá 100k ni olóṣù yẹn sọ pé òun máa gbà o tó bá fẹ́ ṣe ẹ̀mẹ́ta àfà mi ò ṣe mọ́ ó dà ọkùnrin gan ló máa ní ó dà máa fowó sí i. ok bí èlò ó lè fi bíi 50k sí. tí ó lè ní pé kó jọ kó ó lè fi bíi 20k sí. àwa ṣe mẹ́rin. a ṣe é náà. now ṣó máa ń ṣẹlẹ̀ ńgbà mi débi wípé ọkùnrin àtobìnrin máa wọnú yàrá àwọn ọkùnrin kan wà débi wípé wàá ní owó ìṣẹ́ kò ní lọ scot free wọ́n bóbìnrin yẹn sùn débi pé ó gbá bẹ́ẹ̀ lọ ìgbádùn church. ọkùnrin tó bá mature kì í wúrú wà báyìí. láwọn ọkùnrin kan wà tí ò mature ṣé báwọn ọkùnrin kan wà tó bàjẹ́ sá. ẹ mọ̀ pé àwọn ọkùnrin tó bá ti ń ṣerú nǹkan báyẹn ẹ mọ̀ pé wọ́n lè má ti rówó rí kó jẹ́ pé first time tó máa rówó nìyẹn. rárá gẹ́tì tí mo sọ àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n bàjẹ́ ní tiwọn ṣé àwọn oníbàjẹ́ ọkùnrin kan wà àwọn local guy ẹ ti date àwọn local guy rẹ tọ́jú àwọn local ẹ ti jẹ́ṣẹ́ local rẹ. èmi ò ń data èmi ní spec èmi ò ń date ẹni àwọn. torí àwọn kan wà ẹ má bínú àwọn tẹ́ẹ̀ bá jẹ́ṣẹ́ àwọn tó ń wa gbégilódò tẹ́ẹ̀ bá jẹ́ṣẹ́ àwọn tó ń wa trailer tẹ́ẹ̀ bá jẹ́ṣẹ́ àwọn ọlọ́kadà kan wà tẹ́ẹ̀ pé tẹ́ẹ̀ bá jẹ́ṣẹ́ wọn irú àwọn yẹn ń kọ́ tẹ́ẹ̀ pé ìyàfẹ́ rí tàbí ẹ bá jẹ́ṣẹ́ àwọn conductor. Ọlọ́run ṣàánú yàn. tọ́yẹ́ pé wọ́n ní fi obìnrin yẹn lẹ̀ ní rọrùn. àìsùn ṣó ti ṣẹlẹ̀ rí. èmi ń gbọ́ ni o kò ṣẹlẹ̀ sí mi o because èmi ní spec mi ò ń fẹ́lẹ̀. ok no. nǹkan tó dáa jù lọ́rọ̀ olóṣó tó dáa jù ní wípé ní class. yes ní class máma kò ń ṣe gbogbo ìjò náà ní jíjẹ. no. ẹ jẹ́ pé ẹ má bínú time tó lóṣó bá ń ṣe menstruation kò sí business gbogbo báyẹn bí ti báwo ọkùnrin mọ̀ ti dáràn o ṣọkùnrin ti dáràn ṣá. ẹ̀wẹ̀ mọ̀ yẹ kí n wá. ó fẹ́ kẹ́ gbé mi níbẹ̀ gidi ni. jẹ́ tí olóṣó bá ń ṣe period
bóyá torí bá ń fọ nìkan ni ò ní ṣiṣẹ́ kò sí kan tó wà ń bẹ̀ náà. bó ni ó ṣe ṣe ẹ̀jẹ̀ ńkọ́. tí olóṣó bá ń ṣe period ó máa fi ẹ mọ kọntiwù náà ẹ mọ like àwọn òwú yẹn wọ́n máa fi sójú ara ni. ọkùnrin ọ̀dẹ̀ nínú. báwo ló ṣe fẹ́ ṣó fẹ́ tẹ orí ẹ̀ sí kínní ni ẹ gbà mí báwo ló ṣe máa mọ̀. This is a secret that I don't even think about. kò lè mọ̀ náà. a jẹ́ pé ibi tó pamọ́ wà lára obìnrin tó pọ̀. kò tiẹ̀ lè mọ̀ níbo. ẹ̀jẹ̀ yín ọ̀dẹ̀ ní wàtà. níbo ni. báwo ló ṣe máa yọ ọkọ tí ń wú. tó bá ti ṣe kó tó máa ṣe tọkùnrin bá ń wọṣọ lọ́wọ́ bóyá ó wọṣọ níta á ti yọ sínú bedroom toilet àti flush ẹ̀ á dẹ̀ tún change ara kò lè mọ̀ náà ẹ̀jẹ̀ àzá o láì ṣe pé ó ń bleed kò lè mọ̀ torí ẹ̀ náà fi ń sọ pé kò ń ṣe gbogbo obìnrin lèèyàn máa ń bá sùn. kì í ṣe gbogbo obìnrin lèèyàn máa ń bá sùn. kì í ṣe gbogbo obìnrin àwọn obìnrin kan wà tí ò ṣe é bá sùn. kò ń ṣe gbogbo obìnrin bí mo ṣe wà ń sìn níbi tí ara ń kan mí dé. kí ló ṣe yín kí ló máa ra kíkà wá. bí ti báwo. irú bí mo ṣe wà ń sìn nǹkan táwọn ọkùnrin ti ṣe fún mi. kí ló ṣe fún mi. níbi tí orí mi tiẹ̀ ń gbóná dé báyìí bí pé kí Ọlọ́run fún mi ní àṣẹ kan ni. bí ti báwo. ọkùnrin àwọn ti burú jù. kí ló ṣe no ṣé àmọ́ gbogbo nǹkan tá à ń ṣe yìí ẹ̀kọ́ la fẹ́ kọ́. ọkùnrin kí nìkan tọkùnrin ọkùnrin burú o tó bá ń ṣe rí ọkùnrin wọn máa ń láìkì ibi tó bá ti ń dùn ṣe rí tí ò bá dùn mọ́ wọn máa sá lọ báwọn ọkùnrin ṣe máa ń ṣe obìnrin náà kọ́. èmi ò lè ṣe o bí mo ṣe wà báyìí tí àzúmi bóyá mò ń fẹ́yàn ń sìn bóyá ó ń ṣe fún mi bóyá kò wá padà ni mo máa dúró náà torí màmá rò pé ìgbà tó ní ó ń ṣe fún mi mi lè torí pé bóyá kò ní kí n wá filẹ̀ so bí láìbù ṣe rí nìyẹn. ìgbà tó ní ó ń ṣe nígbà tí ò ní. no mi lè fi irú ọkùnrin yẹn kalẹ̀ no mi lè ṣerú nǹkan báyìí. no ok ẹ kì í dédé betray ọkùnrin anyhow. láíláí mi ò ń ṣe kò sí ọkùnrin tó máa ní pé mo date òun rí bóyá òun sọ pé bóyá òun regret no. kí ló dé tẹ̀ sọ bẹ́ẹ̀. because mi ò ní ẹ lára débi pé wàá sọ fún mi pé o regret. o lè date mi láyé kó ló regret. gbogbo nǹkan lè máa ṣe fún un. kò sí nǹkan tí mi ò ní ṣe fún un but ọjọ́ tó bá ti ṣe nǹkan tó bí mi inú. kí ni nǹkan tọkùnrin lè ṣe tó lè bí yín nínú. kí ni nǹkan. nǹkan tí ọkùnrin tó lè ṣe tó lè bí mi inú ni pé kó máa parọ́ mi láì kí ọkùnrin máa parọ́ mi ò dẹ̀ láì pé tó bá yẹ pé ó ti níyàwó tẹ́lẹ̀. ó jẹ́ kẹ́ ẹ mọ̀. kí n mọ̀ pé mo ti níyàwó bọ́ o ti níyàwó tẹ́lẹ̀ o tún wá padà fẹ́ mi o tún wá pẹ̀lú bóyá o ti gbé ìyàwó bíi méjì sí ilé pé ẹ ti ń fẹ́ra yín ẹ tún wá lọ ní another girlfriend ẹ rí i pé irú nǹkan báyẹn ò dáa kò dáa náà wàláì mi láìkí irú nǹkan báyẹn kí ọkùnrin tiẹ̀ máa parọ́. ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá ara ṣe nǹkan yín. ara ń kan mí o. kí ló ń mára kan yín gan-an. ṣé gbogbo ọkùnrin lọ́sẹ̀ yín ni. ó yẹ gbogbo ọkùnrin ò ṣẹ̀ mí bọ èèyàn kan ló ṣẹ̀ mí tínú mi ò dẹ̀ yọ sí dìsín. kí ló ṣe. òun ni ẹni tí mo fẹ́ last. kí ló ṣe. kí ló ṣe. nǹkan tó ṣe fún mi ẹ wò. kí ló ṣe. nǹkan tó ṣe normal mo láìkẹ́ nìyẹn tó máa sọ fún mi pé èmi àti ẹnìyẹn gan máa jà bóyá àní padà fẹ́ra màá ní pé irọ́ ni bọ́lá pé bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn. kí ló ṣe fún yín. nǹkan tó ṣe fún mi nǹkan tó ṣe fún mi tó dùn mí gan ni pé nǹkan tó ṣe fún mi káì nǹkan tó ṣe fún mi ṣe mi lè dáríjì. ṣé ẹ̀ṣẹ̀ kan wà tóbi ní ò lè dáríjì ọkùnrin ṣá. mi ò lè dáríjì o. kí ló ṣe ṣọ́ọ̀nù ọmọ mi yín ni. kò ná ọmọ mi o nǹkan tó ṣe fún mi tó dùn mí ni pé mo gbogbo ilé ayé mi like ẹ mọ̀ kéèyàn sọ pé kéèyàn trust èèyàn kéèyàn fi gbogbo ara kéèyàn gbélé èèyàn kéèyàn nìyẹn ká máa padà fẹ́ra wa ọmọ ó lọ fà o. ṣé ìṣepẹ́ yẹn lẹ ṣe. èmi ò ṣẹ́ o mi ò ṣẹ́ o mi ì ṣẹ́ o. kí ló sóun ló sọ pé òun ò ṣe mọ́.
èmi ò kò sọ fún mi pé òun ò ṣe mi mo sọ fún pé mi ò ṣe. ṣé òun ló fún yín 200,000. òun lẹni tó fún mi 200,000 naira. ó tán àbí ṣé bí kò ju yẹn lọ. kò ju yẹn lọ bọ̀ nǹkan tó ṣe fún mi yẹn ṣàtìríjọ́ kan tí owó ò sí lọ́wọ́ yín because mo mọ àwọn girls ọ̀rọ̀ ká máa ń jáde tí mo gbọ́ lọ́dọ̀ àwọn girls màá kàn ṣàdédé pé àwọn girls mi wà wọ́n ń ta tẹ́ bá bí wọ́n lè rè pé what's your business aláwọ̀ ń ṣe online business which online I don't ta àwọn this ń ta àwọn kíní kan online tẹ́ bá rà àwọn obìnrin kan wọn aláwọ̀ ń ṣe makeup artist so ṣé gbogbo olóṣó because kò sí olóṣó tí màá rí tẹ́ bá bí wọ́n lè rán ní makeup artist làwọn kan. gbogbo obìnrin ò kì í ṣe olóṣó ẹ mọ̀ pé obìnrin míì wà ìyá àti bàbá ẹ̀ ní owó obìnrin míì wà kẹ́ ìyá àti bàbá ẹ̀ ní owó ojú kòkòrò ló bá dé bíbẹ̀ ẹ mọ̀ like bí mo ṣe wà ń sìn ìyá mi àti bàbá mi ò lè ní owó dá ní báyìí kí ni mo fẹ́ lọ máa ṣe òṣì kò possible ọlá pé ìyá ò ní bàbá ò ní so. mo máa ń kéèyàn kan fi gbéra. bí láìbù ṣe rí nìyẹn. ok ìyá ò ní bàbá ò ní ẹlòmíì dẹ̀ wà tí ìyá ní tí bàbá ní tó láì kó ṣì. tó láì kó máa já kiri o jákàjákà. ok now àwọn obìnrin tó ń ṣolóṣó yẹn ṣé ọjọ́ kan máa ń wà tán ni wọ́n kàn déédéé ronú pa àwọn ò ní ṣolóṣó. dáadáa ó wà dáadáa. bí ti bá òṣè ti rírú ẹ̀ rí. ó wà o. nínú àwọn ọ̀rẹ́ yín ṣó ti ó wà. èmi ò ní ọ̀rẹ́ tó ń ṣolóṣó o gbogbo àwọn ọ̀rẹ́ mi ló níṣẹ́ lọ́wọ́ mi ní àwọn ọ̀rẹ́ tó ń ṣolóṣó. bọ́ kéèyàn tó kóbìnrin tó níṣẹ́ lọ́wọ́ bó ló ti rówó. ọmọ ọ̀rọ̀ ẹ lọ fà o. jẹ́ kájọ imagine kóbìnrin tó lówó lọ́wọ́ pé mo ṣe business tí bàbá ọ̀dẹ̀ lówó tí ìyá ò lówó bó ló ti rówó. mi lè. because mo ti no ẹ jẹ́ ká ń bò lówó ti wá kò dẹ̀ lẹ́gbọ́n kankan tó máa sponsor ẹ̀ kò dẹ̀ ní àbúrò kankan kò dẹ̀ ní relative kankan ìkan ògbé kan ni wọ́n. ibi tí obìnrin ti rówó tó fi ṣí ṣọ́ọ̀bù láì ṣolóṣó. ṣó wà. ó le díẹ̀. bí ti báwo. ó lọ fà á. ìbéèrè yẹn ní agbára o. kò possible. kò possible o because owó ò lè jábọ́ látòkè ọ̀run o. but. ọ̀dà ẹ jẹ́ ká wò báyìí inú mi ti ẹ̀ dùn lórí ọ̀rọ̀ àjọ táwọn olóṣó máa ń dá àwọn míì máa ń dá 50k lọ́sẹ̀. dáadáa tún ni. 100k safe. ṣe ẹ dúró 100k wà lọ́sẹ̀. dáadáa. àjọ la mọ̀ pé. why not. ẹ wá mọ̀ kó tó wá mọ́ yà mí lẹ́nu wọ́n tún máa ń ní kí lórúkọ àwọn ọ̀gá àwọn alájọ wọn yẹn kẹ́ mọ̀ pé lórúkọ kan àwọn tó máa ń gba tán admin. mi ò gbọ́ rí pé admin wà lájọ níjọ́ kan ni mo kàn déédéé gbọ́ pé admin wà admin yẹn ni yóò máa fún wọn ní ọwọ́ ẹ̀ ní owó máa ń wọ̀. dáadáa àmọ́ máa ń ṣàjọ náà. ẹni tí ò ṣe iṣẹ́ kankan rárá. tó lọ sí ṣọ́ọ̀bù. kò sẹ́ni tí ò ní pass. kí ni pass. ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ tí bàbá ẹ̀ ò lówó tí ìyá ẹ̀ ò lówó tó dẹ̀ ní ṣọ́ọ̀bù. ó lọ fà. ṣé gbogbo obìnrin mo gbọ́rọ̀ kan mo fẹ́ kẹ́ testify sí wọ́n ní obìnrin tí bá ń déètì ọkùnrin tó ti ń déètì ara fún for good 5-6 years wọ́n ní sọ possible kóbìnrin yẹn má dòwó kó mi yàtọ̀ sí okó ọkùnrin. ó possible o dáadáa like ìgbà tí mò ń fẹ́ boyfriend mi tí mo ló fún mi 200 yẹn tí n bá sọ fún yín pé látìgbà tèmi àti ẹ̀ ti ń fẹ́ra kò sí ọkùnrin tó gorí mi even àti jansi going to 6 months mi ní boyfriend. láti gbà yẹn ọkùnrin kan kò gorí yẹn. èmi. ẹ mọ̀mọ́ sọ pé rárá. èmi ò lè ṣe ni o. so tó bá lè tẹ bá parí ìjà sí ẹ tó continue. ìjà yẹn ó máa le o ó máa le because nǹkan tó ṣe fún mi inú mi ò dùn. but ẹ lè rí single fẹ́ náà. ṣé single guy. so what. ọmọ adó yẹn sáré àwọn single guy. èmi ò lè fẹ́ single guy o. kí ló dé tẹ̀bi lè fẹ́ single. wọn ò tí ì ní brain dáadáa. brain ok married man ní brain. mi lè fẹ́ single guy.
àwọn single máa ń gbọ́ èèyàn máa ń gbọ́ nǹkan tẹ́ ń sọ. ẹ̀nà àmì ilé fẹ́ single guy o. ẹ lè fẹ́ single guy so wọ́n ní ọpọlọ àbí. àwọn single guy ọpọlọ mélòó náà ni. ok ẹ lè fẹ́ cameraman mi tó wọlé. ilé fẹ́ wọ́n. so ẹ lè fẹ́ single guy. ilé fẹ́ single guy. àwọn tí ó bá lówó lọ́wọ́ ẹ lè fẹ́ àwọn tí ó bá tí màrí rí ẹ lè fẹ́. ẹni tí ò bá lówó dání. nínú ẹni tí ó bá jẹ́ married man ẹ lè fẹ́. ẹ wo Ọlọ́run ló máa dáhùn bíbí. Ọlọ́run ló máa dáhùn but single ọ̀rọ̀ àwọn single yẹn wọn ní brain. single ò rọrùn o because number one ni pé ọkùnrin tí ò tí ì marry rí tó fẹ́ gbé obìnrin sílé máa dùn. so ó dáa kí obìnrin má fẹ́ single gan. ẹ mọ̀ orí ni gbogbo nǹkan bó ṣe wà ń sìn Kẹ́hìndé lè fẹ́ single kí Táyé fẹ́ni tó ti so orí tí everybody gbé wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ó dáa ẹ jẹ́ ká lọ síbi kan ká tó parí ètò ṣé Christian ni. Christian ni mí. ṣé ẹ ti pastor ti deceive yín rí. ṣé pastor ti deceive yín rí tán wàá gba ibẹ̀ yẹn ẹ̀ ń ta yín. No kò ṣẹlẹ̀ rí. ẹ jẹ́ ṣe pastor rí. No mi ń ṣe ọmọ báyìí náà kò ṣẹlẹ̀ rí. but pastor ti parọ́ fún yín rí dáadáa. pastor ò parọ́ pastor sọ fún mi pé ẹni yìí ni. kí ló sọ. ẹ wo àfikún náà ṣàánú. kí ni pastor yẹn sọ. pastor sọ pé ẹni tí mo fẹ́ láàsì yìí ni ẹni lọ́kọ mi bọ̀ kò ń ṣe padà fẹ́ra. ìran yóò correct. ẹ wo. ok Kẹ́mi simple iṣẹ́ aṣọ lẹ́yìn láàyò. iṣẹ́ aṣọ ni ẹ̀ ń taṣọ. mo ń taṣọ ọkùnrin tóbìnrin mo dẹ̀ ń ta bàtà àti bag. bóòlù owó múlẹ̀ ti rówó bẹ̀rẹ̀ business. ẹ jẹ́ ká mú kí gbogbo wa níbikíbi tá a bá wà ní Nàìjíríà àti ní gbogbo àgbáyé pátápátá ní diaspora inú mi dùn láti gbé Kẹ́mi simple wá sórí ètò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì fẹ́ràn Kẹ́mi simple because wọ́n wà lórí TikTok dáadáa ẹ bá mi sọ TikTok handle yín fún wọn. Kẹ́mi simple. Kẹ́mi simple so time lè máa ń ṣe live lè máa ń go live. anytime ni o. because ó ṣeé ṣe kẹ àwọn èèyàn sọ pé àwọn fẹ́ give àwọn tó máa ń give. anytime. àwọn gifters ó wà dáadáa anytime lè máa ń go live but alẹ́ ló máa ń pọ̀ jù. yes tí máa ti close. ẹ sábà máa ń sọ̀rọ̀ nípa olóṣó ní program yìí. ẹ nà olóṣó jáwó. olóṣó jáwó but kíní kan ni mo wò this local area yìí owó ò sí lólóṣó bíi international yìí Èkó kí lè rí sí. níbí báyìí iṣẹ́ mọ̀kan tó ṣe láì bí mo ṣe wà ní ọ̀rẹ́ báyìí ṣe ń gbọ́ tí obìnrin bá fẹ́ ṣe olóṣó tó bá jẹ́ pé ọmọ ọ̀rẹ́ ni kò yẹ kó máa ṣe ní ọ̀rẹ́ kó lọ ṣe níbi Àkúrẹ́ Èkó Port Harcourt ẹ mọ̀ pé tó bá lọ ṣe ní travel wọ́n lè fún ní 100k but tó bá ti jẹ́ pé ọmọ ọ̀rẹ́ tó bá ti jẹ́ ọmọ ìlú yẹn ọmọ ọ̀rẹ́ tó bá tún jẹ́ ọmọ ìlú yẹn wọ́n lè fún ju 20k lọ. kí ló dé torí wọ́n mọ̀. kò lè níyì náà kò lè níyì láyé. kò lè níyì láyé. níbo ni like me bí mo ṣe wà yìí normal kò sẹ́ni tí ò ní pass mi ì lè ṣe nǹkan sétí ilé láyé because nígbà tí n bá ṣe nǹkan sétí ilé tí n bá dé ibi tí mò ń gbé báwo mo fẹ́ kápá sókè mi ì lè ṣe o kò possible o. ok ẹ jẹ́ ká kú ṣe báyìí mo kí wa níbikíbi tá a bá wà jákèjádò gbogbo àgbáláyé inú mi dùn ẹ máa pàdé wa lórí ètò yìí láìpẹ́ láì jìnnà ẹ sábà wa subscribe kẹ́ ẹ dẹ̀ bá wa like ẹ ṣé mo lè sọ pé tábà tó gbìyànjú wá níjọ́ mi ẹ̀ dà wá lónìí tábà pé yín. why not. inú mi dùn ìwọ tó bá ní experience kan tàbí tó bá ní nǹkan kan tó ń là kọjá yàtọ̀ sí ọ̀rọ̀ olóṣó bóyá òun là nǹkan kan kọjá nínú family issue tàbí tó ń là nǹkan kọjá nínú marriage yẹ tàbí tó ń là nǹkan kọjá tó ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí kan sí wa ó ṣeé ṣe kan sí wa ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò lè fi wọ́n lè kẹ́kọ̀ọ́ lára àwọn nǹkan tó ń là kọjá mo kí wa nílò òrùmí àwísí mo kí wa nílò òrùmí àwísẹ̀ ìkànnà ọwọ́ kò ní jẹ́ kí ẹkùn kó lè kọ́ra dé egun akọ́láwọlé aláwòdé lórúkọ mi àmọ́ ọmọ ṣe yọmọ dùn mọ́ wa yọmọ kúrò má wọ̀ tá wa láṣẹ.